lẹ́yìn òjì mo gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun Light. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́ ẹ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Orísun Light. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fáìsàn ṣe gbogbo wa. Ojú tẹ̀ fún wò àti títẹ̀ fún wò ọ̀rọ̀ òdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun Light TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun Light TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò tá a lọ fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí kí ṣe bẹ́ẹ̀ kẹ́tì sí. من جاور النعمة بالشكر لهم ẹni tó bá lẹ̀ tó bá mú ìdúpẹ́ tó bá mú ní aládùúgbò tó mú máa. بالشكر لم يخشى على النعمة مغتالا. kò ní kábàámọ̀ nílẹ̀. لو شكروا النعمة زادتهم ọlọ́run ó lékún ìtọ́jú. bàbá látún wà ilẹ̀ tí ìgbà ọlọ́run ló sọ bẹ́ẹ̀. lẹ́yìn sọ́kẹ́rì tó ń bá sí ìyá ìnáwó. bẹ́ẹ̀ bá dúpẹ́ òru dúra ní lẹ́ẹ̀mejì. láàmù àkọ́kọ́ tàwùkìdì nínú tẹ̀síbíìdù ẹlẹ́ẹ̀kejì nínú tàwùkìdì la azidannakum. ó di dandan fún mi kí n lé yín tó. lẹ́kìn náà máa kú fún ọlọ́run àlọ́. báwo ni ẹ ṣe wá dúpẹ́? èèyàn fẹ́nu rí dúpẹ́. الشكر باللسان والشكر بالعمل بالأركان والشكر بالجنان mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ló wà lábẹ́ la ilaha illallah. nítorí à ń ṣe la ilaha illallah al-imanu bil-qalbi bil-lisan wan-nutqu bil-lisan wal-amalu bil-arkan wat-tasdiqu bil-janan. mẹ́tẹ̀ẹ̀ta ni. sọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí èèyàn wá gba dúpẹ́ èèyàn dúpẹ́ pẹ̀lú ẹnu tó bá ṣe alhamdulillah oore tọ́lọ́run ṣe fún ẹnì tó dúpẹ́ lórí ẹ̀ kó dúpẹ́ náà. ẹlẹ́ẹ̀kejì kó fi ìṣe rẹ dúpẹ́ ìṣe tọ́lọ́run ìṣe rẹ iṣẹ́ kó fi iṣẹ́ dúpẹ́ iṣẹ́ tó fẹ́ fi dúpẹ́ nì òun gan-an ojúlówó ọpẹ́ ni. ó ní bàbá ìmáàmù ń ṣe fún wa yìí wọ́n jókòó ó ní bàbá gómìnà wa náà ṣe wọ́n ní gbogbo àwọn bàbá wa jókòó tí wọ́n ṣe ìjókòó ń bí látàárọ̀ láì ṣe kankan mi. ṣùkúrù ni gbèlè fẹ́ẹ̀lì à ń fi iṣẹ́ àfi ń dúpẹ́. owó tí bàbá ìmáàmù ná látẹ̀kan ni gbogbo máa ń ṣe nínú àti wọn náà àti èyí tí gómìnà náà ń bá wọn náà àti èyí tí gbogbo wa náà ń bá wọn náà àfi ń dúpẹ́ wò. èèyàn wa lè fi yún mẹ́tẹ̀ẹ̀ta lè yún wa kóòtù yóò kó dára ní ó máa fi dúpẹ́. tí mẹ́tẹ̀ẹ̀ta bá pé ọpẹ́ rẹ̀ ó pè kó ṣe sọ́gbà àwọn tí lè rí bá tọ́ sí. wọ́n ní bàbá wa ni wọ́n sọ fún wa lẹ́ẹ̀kan pé àwọn ìmáàmù èyí tí wọ́n ṣe wọ́n pe àwọn bàbá àwọn òní ṣe fi hàn bàbá ìmáàmù sì ní. bàbá Allahu Akbar wallahi mathalun a'la ní ìmáàmù Allahu Akbar àpèjúwe tó ga jù ní wọ́n. wa ramzul wahda. Allahu Akbar. Ramzul wahda. Symbol of unity. Symbol unity ni wọ́n. Bàbá ìmáàmù sínú ẹ̀ tí ń ṣe tẹ́fíkà. Allahu Akbar. Bàbá wa ìmáàmù kò sínú ẹ̀ tí ń ṣe tẹ́fíkà. Bàbá òsínú dàgbòrú. Ọ̀ṣọ́lẹ̀ àmẹ́ra. Àdàbí ni wọ́n. Allahu Akbar. Ọmọ tí ó bàbá alájà àgbà ni wọ́n. Àdàbí ni wọ́n. ọmọ tí ó bàbá alájà àgbà ni wọ́n. Masha Allah. Wọ́n wá fi bá ẹnikẹ́ni lò wípé ìwé ìṣàdàbí lọ́dọ̀. Allahu Akbar. Èyí ò ní náà ọpẹ́ lẹ fi ń dá o. Allah. Èyí tẹ̀ ń ṣe yẹn ọpẹ́ lẹ fi ń dá. Allahu Akbar. Bẹ́ẹ̀ni mi bá wà ní ààyè pẹ́ wà yí ni kò ní kó kankan mọ́ra
Allahu Akbar. Allahu Akbar. bẹ́ẹ̀ ló wá níbi tẹ́wàá ẹni kò ní pé nǹkan kan mára yóò máa ṣe ìyá ni. àfa Ridwan ó sọ lẹ́ẹ̀kan wípé rọ́mùsù wípé súlíù wípé ẹ máa ń ṣe súlíù àtúnṣe kíní ọlọ́run ló máa yí àtúnṣe tẹ́ ẹ ṣe. Allahu Akbar. àwọn èyí tẹ́ ẹ ṣe náà ọpẹ́ lẹ fi ń dá. Allahu Akbar. ọpẹ́ òun lẹ fi ń dá. mo bá jẹ́ lómi ní àbá irú èmi ṣé wọ́n ti rà pé wá síbí. Allahu Akbar. wọ́n wà ní pé wá síbí. Allahu Akbar. lẹ́yìn tó bá ń ṣe tẹ́fúrúpà. Ẹni tí ń sọ léyàmẹ̀yà. kò sí ibi tẹ̀sí bá ti bá bàbá wa ìmáàmù àdúrà ni wọ́n máa ṣàdúrà àwọn àbẹ̀rẹ̀ àṣìbẹ̀ wọ́n máa ṣàdúrà lónìí. Allahu Akbar. kò jẹ́ kò sì lè jẹ́ kó já sí pé irú bẹ́ẹ̀ àwọn nǹkan téèyàn ń wò téèyàn ń rí lára wọn yìí ó mú kálukú ó mú wa ìwé ọ̀kẹ́ ẹ má jẹ́ mú láti má kó kí má gbé gbogbo yẹn ọjà kí n sọ tara tèmi. Allahu Akbar. Allahu yóò mú wù mí yìí gbàgbé àbí wọ́n àti ẹ̀jẹ̀ rántí ibo ni mo kọ́dùn sí wọ́n àjẹ́ rántí pé kí n mọ̀ pé ibì kan làwọn kọ́dùn sí. látara ìwà àti ìṣọ̀kan àti àdáàlà. Ọlọ́run kó jẹ́ ọpẹ́ ń bẹ̀ o. Àmín. Lọ́hùn ní fàyín báyìí. Àmín. Fáàrí wa nílọrin lè jẹ́. Alhamdulillah. Fáàrí tẹ jẹ́ ńlọrin yìí. Fún gbogbo Ìlọrin fáàrí gbogbo Ìlọrin lè jẹ́. Alhamdulillah. Fáàrí wa náà kò ní wọ̀kùn. Àmín. Tí wọ́n bá ń rí pé mú ìmáàmù wá. Ẹ ṣe fi hàn wípé ìmáàmù wa rè. Ní rírí zadahu Allahu basatan fil ilmi wal jismi. Ẹ fẹ́ yọ báyìí téèyàn ń sọ pé òun ò rí èèyàn. Àjànà fún kọjá lórí ìjọbìnrin. Kò sì sí bí agbó bí tó tẹ sọ̀rọ̀. Táwọn èèyàn ò ní mọ̀ ní pé Ìlọrin náà ni. Allah, Masha Allah. Ìlọrin ẹ̀sìn nínà ọ̀nà mọ̀lọ́rùn. Gbogbo ọlọ́run á pèsè yín lára. Ọlọ́run má jẹ́ àwa yín ti báyìí. Gbogbo Suratul Hamdi ni Sura ọpẹ́. Àmọ́ àdúrà tí àwọn bàbá wa ní Màsíńgá tí wọ́n ṣe fún yín. Èmi fẹ́ fi àdúrà kankan lèmi ò fi jókòó. Allahu Akbar. Torí pé gómìnà ti jókòó ti pẹ́. Àwọn bàbá wa ní àwọn bàbá Mùkádà àwọn ẹ̀ ti jókòó ti pẹ́. Wọ́n fẹ́ máa lọ. Èmi ẹ̀ ṣe ẹni wọn kàn pẹ́ lóde lóyìí. Allahu Akbar. Dáadáa bàbá ìmọ̀mọ́ ìgbà ni òjò ó lè lọ. Bàbá ìmọ̀mọ́ ìgbà làwọn. Ọlọ́run kò jẹ́ ká dúpẹ́. Ọlọ́run jẹ́ rí i pé. Àwọn bàbá wa ìmáàmù àgbà. Àwọn bàbá ìmọ̀mọ́ ìgbà. Iná àti iná. Iná àpẹ iná. Ẹyọ kan. Ẹyọ kan. Àwọn onítẹ̀sírì. Àwọn àbọ̀ onítẹ̀sírì. Àwọn ìtàn tá à ń gbọ́ tí wọ́n ń pè ní sábàbù nùzúlù. Ẹ̀yà tó ń lọ. Òun tí nínú ẹ̀rẹ́ ò bá jìbò bọ́ọ̀tà kó tún lọ tako mi. Bọ́ọ̀tà kó lọ tako mi kí wọ́n tún ṣe ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ fún ìṣẹ́ o. Ẹ̀rẹ́ kúkú ní tọ́pìkì fún ayé. Àfihàn ọ̀rọ̀. Wọ́n ní ọmọ ànẹ́bì ló kú ọdún, ọmọ ànẹ́bì kankan ò kú ọdún. Ẹ̀yà tó ń lọ rẹ̀. Allahu Akbar. Kò sọ́mọ ànẹ́bì kan tó kú ọdún.
Sallallahu alaihi wasallam. Ìlú kúndé ọdún ní àti ẹ̀mẹ́ ṣe sọ̀kalẹ̀ rárá. Ìrọ̀ lè wù mí. Àyà tó wọ́n wà rò. Ìrọ̀ ni. Ó lè máa sọ, ó lè ẹlòmíì ní máa sọ, ó ní ní tí bàbá àgbà ṣé òkè náà tí wọ́n gbà yí pé bó ti rí nù ní. Ní tí ṣé wàá dáhùn gbà yí pé bó ti rí nù ní. Èyí tí wọ́n ta nù tíra yín tó náà nù ní. Nǹkan mímọ́ sì fi ṣe síwájú. Nǹkan mímọ́ ṣe síwájú. Gbogbo ẹ̀ dára wọn ní ìsìn. Dára wọn ní ìsìn yìí ló fi ń hàn wá wípé kò sí ẹni kò sọ́mọ ànẹ́bì kan tó kú gbé ọdún. Èmi. Àyà tó wọ́n wà rò. Wọ́n ní àbàtà kan ni ó ń jẹ́ Kàùsárà nínú àlùjànnà. Lọ́lọ́run á sọ pé iná àtọ̀yìnlẹ́ka Kàùsárà. Èyí ò ní náà aṣọ tì mí. Àyà tó wọ́n wà rò. Aṣọ tì mí ní pé kò àbàtà kan ò jẹ́ Kàùsárà nínú àlùjànnà tó lọ ṣẹ̀ṣẹ̀ wá fún ànẹ́bì. Ta ló ní gbogbo àlùjànnà? Sallallahu alaihi wasallam. Alẹ́ ni tọ́lọ́run gbogbo àlùjànnà fún. Orí ẹ̀dá àlùjànnà òun sallallahu alaihi wasallam. Ànábì ni ana sayyidu waladi Adam wala fakhar. Sallallahu alaihi wasallam. أنا حامل لواء الحمد يوم القيامة ولا فخر. Sallallahu alaihi wasallam. أنا أول من يحرك حلق الجنة فيدخلنوها الله ومعي فقراء المؤمنين ولا فخر. Sallallahu alaihi wasallam. أول شافع ومشفع له يوم القيامة. Sallallahu alaihi wasallam. Arábìnrin tó ń bá dẹnu ọ̀nà àlìjẹ́nà tó ń bá kalẹ̀kùn rẹ̀ káàzínú já àlìjẹ́nà wọn máa wá sọ pé man anta òun wá sọ fún yín pé ana Muhammad òun sọ pé òun àná Muhammad yóò wá sọ pé bíkà umirtu an afta pẹ̀lú ẹni wọ́n pa ní láṣẹ yìí pé ìwọ tó bá dé ní kí n sílẹ̀kùn fún ọlọ́lọ́hàn pa ní láṣẹ kí n sílẹ̀kùn fún ẹnì kankan kó tó kọ́kọ́ wọlé. Sallallahu alaihi wasallam. Báyá sí bá nẹ́bí lọ́lọ́dún gbogbo àjẹ́nà sí. Èwo ni páàtì kan tó rí? Nínú àjẹ́nà tó wájá sí pé àbàtà Kàùsárà kan. Àjẹ́nà àtàbàtà Kàùsárà tá lónìí. Ṣùgbọ́n èdè Lárúbáwá tọ́lọ̀ fi sọ Kùránì kalẹ̀. Èdè tó pẹ̀lú ni ó wà flexible púpọ̀. Ó wà mẹ́rin. Inna a'tainaka al-Kawthar. Àwọn onílógà àwọn tí ní Kàùsárà fáwọ́lá. In tó pọ̀ al-Kawthar. Afún ẹni oore tó pọ̀. Kasratul káfírà. Oore tó pọ̀. Tí ò ní gbé tí ò kéré. Ọ̀pọ̀lọpọ̀ oore lọ́pọ̀lọpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ òun ni Kàùsárà. Afún ẹ lọ́pọ̀lọpọ̀ oore. Sallallahu alaihi Wọ́n lágbógún ẹ̀fún wa nẹ́bí. Sallallahu alaihi wasallam. Fasalli li rabbika wá dúpẹ́ fọ́lọ́m. One half. Bí bàrà ìmọ̀ mi ṣe ń tọrọ fún ẹ̀, náhàrù náà ṣe. Allahu akbar. Wọ́n ṣe sàárà. Allahu akbar. Inna shani'aka wọ́n lọ́wọ́ ẹni tó bá ní ẹkú ní òkú. Ẹni tó bá ní ẹkú ní òní lẹ́yìn. Òun ní inna shani'aka wọ́n lọ́wọ́ ìwọ́n tó bá mọ̀ pé ọ̀tá ìmọ̀mù ní mákè. Allahu akbar. Ó ṣe fẹ́ pè mí, ó ṣe pè fún rẹ̀. Lákùn má lọ sí sí kárọ̀. Máa wùlẹ̀ fi ti dú káhùn. Kúkú dákẹ́ ká kúkú mọ̀ pé ìpín ló wọn ní. Lọ́jọ́ àwọn ọ̀sẹ̀ ni olórí àwọn ọ̀sẹ̀ fún àrọ̀. Ìjẹ́ káwá ṣe máa wùlẹ̀ ṣe fún láṣẹ fúnra ẹ yóò ṣiṣẹ́ kódà yóò gbà ní bó ṣe kú. Ànábì tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́. Sallallahu alaihi wasallam. Kò lọ́mọ tí ó gbẹ̀yìn. Lọ́lọ́run wa sọ fún ẹgbẹ́ inna shani'aka. Àwọn tán lò ní lẹ́yìn àwọn ni wọ́n ní lẹ́yìn.
àwọn láàní orúkọ wọn mọ́. Allahu Akbar. Orúkọ Abdullahi wo ọmọ ẹ̀wọ́ lẹ gbọ́ mọ́. Orúkọ Otuba wo ọmọ ẹ̀wọ́ lẹ gbọ́ mọ́ àtòun náà. Orúkọ Ṣẹ́ńpà ọmọ ẹ̀wọ́ lẹ tún gbọ́ mọ́ àtòun náà. Àwọn tí wọ́n ń fà nẹ́bì ṣe èyẹ àwọn ọlọ́run bá gbé wọ́n ní lẹ́yìn. Wọ́n sì lẹ́yìn. Ànẹ́bì wa lẹ́yìn àbí ò lẹ́yìn. Ẹ̀yìn tá nẹ́bì ní Fatima tó gbẹ̀yìn ànẹ́bì òun ló bí Hassan Hussein. Látara tiẹ̀ ọ̀ni Zainab ti jáde. Sayida Zainaba ní Masari lòún sùn sí. Ara ẹ̀ ní Nafisa ti jáde. Ọ̀dọ̀ Ali Sayyidina Ali ibẹ̀ náà ni wọ́n ti jáde. Sayida Zainab tí wọ́n fi òun ni Zainul Abidin ibẹ̀ náà ló ti jáde. Gbogbo àwọn tí wọ́n jáde níbẹ̀ ni wọ́n sì lọ́mọ ọmọ àwọn ni wọ́n ń pè ní Ahlul Bayt lèmi. Ìwọ tó kórìíra Ṣíà ìwé fìtínà rẹ tó kórìíra àlẹ́lẹ́ ló ń kórìíra ìlú ṣe rẹ̀ kankan. Ọ̀gbìnrin ànábì lórí. Súnà ànábì ń pèrè lánàá súnà ni. Àbókèrè ní oníṣíà, àbókèrè ṣàlàfíà, kò sí kankan mùsùlùmí ní gbogbo wa. Tí a bá ti jẹ́ mùsùlùmí, la tukhaziluhu, la tahzuluhu, má yẹpẹrẹ mùsùlùmí ẹgbẹ́ gbogbo ọ̀nà tọ́nà tó bá ń kó lè gbà. Tó bá yẹpẹrẹ iná ṣáà ní àtàwọn àlàbùtàmì, òun ni ó máa bá ọ. Ọ̀gá ṣe iná àti iná. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. Àṣé báyìí náà ká tún ṣètàn fún gómìnà wa. Ẹyọ kan tá a fẹ́ ṣe fún gómìnà wa yìí náà, ìwọ tó bá mọ̀ pé òun bí wọ̀. Ìwọ náà máa ṣe. Wọ́n lọ fún òun ìṣẹ́ ìlẹ̀ tó jẹ́ máa lè pé òun ní gómìnà. Ẹ̀yìn náà wọ́n ṣàdúrà kọ́lọ̀ oúnjẹ tí wọ́n gúnlẹ̀ lò. Ìgúnlẹ̀ ẹ̀rọ ni ìgbésí ayé tiẹ̀ náà fi dáhùn lù. Ọlọ́pàá tó ń wa ọkọ̀ lọ tó ní kó ìwọ́ oṣù wá ní ọkọ̀ kó ní kó má gúnlẹ̀ rí. Tó wáyé pé o fẹ́ parẹ́ ń tẹ̀lé mi. Nípa bẹ́ẹ̀ ká ṣe iná àti iná fún wa. Iná àti iná fún gómìnà. Bismillahirrahmanirrahim. Inna a'tainaka al-kawthar. فصل لربك وانحر إن شانئك هو الأبتر. السلام عليكم ورحمة الله.